Agbo Ọ̀gẹ̀dẹ̀ apá kejì òun ló ń kànlẹ̀kùn dandandan yìí o láti wá tètè wá rí wò. Ẹ subscribe sórí channel yìí, ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ ìkẹ́sì sọ òṣèré tí ẹ gbádùn iṣẹ́ rẹ̀ nínú Agbo Ọ̀gẹ̀dẹ̀. Ẹ náà mọ̀ pé baba tí ń bẹ o àti àwọn kọ̀ọ̀kan bíi Roland náà táwọn náà ò sì gbẹ́yìn nínú Agbo Ọ̀gẹ̀dẹ̀ yìí. Apá kejì tí ń kànlẹ̀kùn dandandan yìí kódà aláǹfààní àti ṣe àwọn ìpàdé kọ̀ọ̀kan pẹ̀lú àwọn aláṣẹ wípé àwọn èèyàn fẹ́ràn sinimá Agbo Ọ̀gẹ̀dẹ̀ yìí. Ẹ já wò sí i, wọ́n sì já mọ̀ pé àwọn èèyàn tí wọ́n bá ń fìfẹ́ hàn sáwọn ni ó jẹ́ wáwọn náà ó tètè ronú wípé ó yẹ káwọn ó tètè ṣe Agbo Ọ̀gẹ̀dẹ̀ náà o. Ẹ wá má gbàgbé pé ara ìfẹ́ tẹ́ lè fi hàn sí wọn náà ní kẹ́ ẹ subscribe sórí channel yìí o. Ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí kẹ́ ẹ sì rí dájú pé ẹ sọ òṣèré tí ẹ fẹ́ràn jùlọ. Àwọn nǹkan wọ̀nyí ṣe bí ńlá fi mọ̀ wípé ìfẹ́ yín sí wa ó pọ̀ yéye, ìfẹ́ yín sí wa ó pọ̀ bí omi òkun ni o. Ẹ wá má gbàgbé pé apá kejì èyí tá a fẹ́ lọ kanlẹ̀kùn ẹ̀ dandandan yìí iṣẹ́ ribiribi mọ̀ ní o. Ìtẹ́ wò ń bí apá àkọ́kọ́ tẹ́ wò pé wo nǹkan ẹ mọ̀ tí ì wo nǹkan kan tẹ́ bá ń sọ pé ẹ tí ì rí nǹkan kan bí olórin fújì ayé nì bó ṣe máa ń kọ bẹ́ẹ̀ náà ni ẹja sọ fún yín o. Olódùmarè ọgbọ́ ẹ mọ̀ tí ì rí nǹkan kan o. Apá kejì ni ó tún jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan kì í ṣe ràgó o. Kódà ẹ̀yin gan tún máa ní àhín bẹ́ẹ̀ ṣe ń kọ hà lẹ́ẹ̀mọ́ kọhin o. Àwọn ò ní fún yín láwọn òṣèré tẹ́ ẹ̀ dójú wọn mọ̀, àwọn òṣèré tẹ́ ẹ dójú wọn mọ̀ gangan láàmú gbé hàn fún yín. Ẹ náà sì mọ̀ pé a ti sọ fún yín páàní máa ń fún yín láwọn sinimá tí ó máa ṣe òwò ara ẹ nílẹ̀ àbí tẹ́fì máa rí i pé àwọn ọmọ yín ò ní lè wò pẹ̀lú yín. Ọlọ́run ṣàánú wa o. Tẹ́ ẹ sì mọ̀ pé bí baba Khalid òun pẹ̀lú Khalid bá ti ń wo nǹkan nínú sinimá àgbéléwò tá à ń ṣe yìí kò ní dáa kí wọ́n máa kẹ́kọ̀ọ́ tí ò dáa àbí kọ́kọ̀ọ́kùkọ̀ ń bẹ̀ o. Ẹ wá má gbàgbé pé láti wá lè tètè rí apá kejì rẹ̀ wò ẹ̀yin àti ọmọ yín àtaya yín nínú ilé ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí, ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí kẹ́ ẹ sì rí dájú pé ẹ sọ òṣèré tí ẹ fẹ́ràn jùlọ. Ẹ má jà gbàgbé pé gbogbo agbára àti okun ni wọ́n fi ṣe léyìí o. Léyìí sì yàtọ̀ sí ti gbẹ́gbẹ́ eléyìí ẹ̀ ṣàbùrọ̀. Tá a bá sọ̀rọ̀ nípa àbùrọ̀ àwọn sinimá wo gan là ń pè lábùrọ̀ náà. Àwọn sinimá tẹ́ wò dẹ́ sì pòṣè wípé ṣé sinimá náà wàá lè léyìí eléyìí má yàtọ̀ sí ti talábùrọ̀ o. Ààbò yìí rọ fún yín o torí yín gangan la fi ń dààmú káàkiri wípé àwọn olólùfẹ́ wa má gbọ́dọ̀ wo ohun tó dáa, àwọn olólùfẹ́ wa gbọ́dọ̀ wo ohun tó gidi torí gidi lẹ́yìn náà ká sì jẹ́rìí wípé gidi àti tuntun kan láàmú fún yín wò. Ọlọ́run má bà wá jẹ́ lọ́dọ̀ àwọn tí ń fẹ́ràn wa, Ọlọ́run má bà olólùfẹ́ wa náà jẹ́ lọ́dọ̀ àwọn tí ń fẹ́ràn wọn o. Bẹ́ẹ̀ ṣe ń fẹ́ràn wa tẹ́ ń fìfẹ́ hàn sí wa inú wa ń dùn sí yeye, Ọlọ́run sì ní bàfẹ́ àárín wa jẹ́ o. Ẹ má gbàgbé pé láti tètè rí apá kejì Agbo Ọ̀gẹ̀dẹ̀ wò ohun àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ni ẹ subscribe sórí channel yìí, ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí, ẹ sì sọ òṣèré tẹ́ ẹ fẹ́ràn jùlọ. Ṣẹ̀rá àwọn nǹkan wọ̀nyí yóò já mọ̀ pé lóòótọ́ àtòdodo lẹ́mọ̀ nífẹ̀ẹ́ wa. Agbo Ọ̀gẹ̀dẹ̀ apá àkọ́kọ́ ti ń ṣò lórí àpáta o. Ẹ ṣe ń tẹ̀ ń tẹ̀lé wa gbogbo ìgbà àmọ́ rí yẹn bá o.